2026 abẹ́lọ́ ọba ta'ala nínú àánú ẹ̀ ọlọ́run kó dákun kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọlá la ilaha illallah ọlá Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam gbogbo àwọn ìjọsìn tá ṣe bẹ̀ láti rí oríire táyé àtàkìyàmà sí ọlọ́run kó dákun kó ṣe ní ìrọ̀rùn fún wa ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọlọ́run ọba tó ṣe ààwẹ̀ tó ṣe lọ́rọ̀ àyàn lé wa lórí tó ṣe gbogbo ìjọsìn rẹ̀ ó ṣe lọ́rọ̀ àyàn lórí gbogbo tí ń jẹ́ mùmínì bó ti wá ṣe bẹ́ẹ̀ fún wa ja'alahu Allahu junnatan minan nari wa hisna minash shayatin ọlọ́run ọba máa ṣe fún wa pé kó máa jẹ́ àwà kó jẹ́ ìṣọ́ ní tí ó protect wa kúrò níbi iná ọlọ́run ọba ṣe ní tí ó jẹ́ ní tí ó kọdí wa kúrò níbi wíwọ iná tí ń jó gèrègèrè bẹ́ẹ̀ náà ló tún wá ṣe ní odi ìṣọ́ láàrin àwa àti ṣaitan láàrin àwa àti gbogbo tí ń jẹ́ ọmọ ṣaitan tí wọ́n máa ń kó ròyíròyí àti ìdàmúdàbò tí wọ́n máa kó bá ẹ̀dá a jẹ́rìí pé kò sí ẹnìkankan téèyàn máa ń fi ìjọsìn fún tó yàtọ̀ sí ọlọ́run ọba bẹ́ẹ̀ náà la sì jẹ́rìí wípé kò sí ẹnìkankan tí ọlọ́run ọba fi ránṣẹ́ sí wa tó sì jẹ́ òjíṣẹ́ ọlọ́run tó rán sí wa bí kìí ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọlọ́run ọba kó dákun kó bá wa ṣe àlékún kẹ́ àti gẹ̀ fún ànábì wa Muhammad àwọn ẹrúsìn ọlọ́run ìpayà ọlọ́run ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ittaqullaha haqqa tuqatihi a ti jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba tẹ́lẹ̀ náà la fi ń ṣe tọlọ́run ṣùgbọ́n bá tún ti wá kó sínú oṣù alápọ̀nlé oṣù oníkẹ́ oṣù àlùbáríkà oṣù àánú a tún wá gbọ́dọ̀ jẹ́ kí ìpayà ọlọ́run wa kó tún lékún a tún gbọ́dọ̀ jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run wa kó lékún torí ìfi ìbẹ̀rù ọlọ́run wa ìfi lo àwẹ̀ wa o náà ni ó jẹ́ kí àwa náà lè rí orí ìṣeré tí Ramadan gbé wá o náà làwa náà fi ṣe fa inna taqwa khayru zadi torí pé tó lóore jù nínú táwọn ẹ̀dá tá a lè palẹ́sìn kalẹ̀ sọ́dọ̀ ọlọ́run táa lè palẹ́sìn kalẹ̀ dé alkiyama wa táa lè palẹ́sìn kalẹ̀ fún ìrìn àjò kan táàrin lọ́jọ́ tó jẹ́ wípé kò sí nǹkankan téèyàn máa gbé ìrìn àjò ju nǹkan téèyàn bá pèsè kalẹ̀ látayé ń bí lọ abẹ́lọ́wọ́ bá ta'ala kó ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ bá ta'ala ojú oyé wa kó ń pè àwa tá gbàgbọ́ lódodo kútìbà alaykumus siyam ó ní àwẹ̀ Ramadan tí gbogbo wa tá wà ń bẹ̀ tèmi àtẹ̀yin tá wà ń bẹ̀ tó sì dájú pé ọ̀pọ̀lọpọ̀ wa inú àwẹ̀ náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run bá ló ṣe lọ́ranyàn fún wa kama kútìbà ala alladhina min qablikum gẹ́gẹ́ bọ́lọ́run bá ti ṣe lọ́ranyàn lórí àwọn tó jẹ́ wípé ní wọ́n ti ṣáájú àwa náà nínú àwọn al-umam al-madiya àwọn ìjọ tí wọ́n ti lọ bọ́lọ̀ ti ṣe lọ́ranyàn fún wa ló ṣe lọ́ranyàn fáwa náà àwọn tọ̀hún àwọn ti ṣe tí wọ́n ti lọ lè bọ́lọ̀ gbogbo oríire tọ́nà ọba ní káwọn ó ṣe kòńgẹ́ rẹ̀ lásìkò tí wọ́n ti ń pàdé rẹ̀ wájú Ọlọ́run báyìí ó wá kó èmi àtẹ̀yìn lẹ́nu ẹ̀ bó làwa náà láti rí oríire náà ṣe
dé ọ̀dọ̀ Ọlọ́run Ọba Ta'ala, abẹ́ Ọlọ́run Ọba Ta'ala kó ṣe rọrùn fún wa. Ayyuhal muslimun, as-siyamu ibadatun 'azimatun faradaha Allahu 'ala al-umami qablana wa sharrafa bihi fi afdali ash-shuhuri wa akramiha. Ọlọ́run Ọba Ta'ala ó ṣe àwẹ̀ yìí nínú àwọn ìjọsìn tó tóbi jù, nínú àwọn ìjọsìn tó kàkún jù. Ó fi sínú àwọn arkanul Islam, àwọn orígun ẹ̀sìn Islam, tó jẹ́ pé ní tó gbé ẹ̀sìn wa ró, in tó gbé Islam tèmi àtẹ̀yin tàjọ kílèmù in tó gbèrò, nínú àwọn òpó tó gbèrò náà làwẹ̀ ń bẹ. Ìtumọ̀ rẹ̀ ní wípé níbẹ̀yàn bá ti wá lọ lè jẹ́ kó yẹ̀, àbíyàn lọ jẹ́ kó láàyè, òpó kan nínú tó gbé Islam èèyàn dúró lèyàn jó láàyè o. Òpó kan nínú tó gbé téèyàn ó fi rí oríire ọ̀dọ̀ Ọlọ́run Ọba ṣe dúró ìlèyàn jó láàyè o. So kí ni ó ṣe ọmọ mùsùlùmí? Àìsàn ò sí ọ́, àrùn ò mú ọ, nǹkan kan tó jẹ́ nǹkan burúkú kan tó lè kọ̀ fún yẹn bí ká gbààwẹ̀ kò sí èyí tó ṣe ọ́ bẹ̀, ọtún wá lọ ní gbààwẹ̀. Ó wá ní àwẹ̀, ìyàwó Ọlọ́run ni ò gbọ́dọ̀ gbà. Bọ́lọ́ Ọlọ́run bá ti pè fún ọ níyàwó òun, bọ́lọ́ Ọlọ́run bá ti pè fún ọ kó níyàwó, bọ́lọ́ Ọlọ́run bá ti sọ fún ọ kó lọ́mọ. Àwẹ̀ Ọlọ́run bá ló ṣe lọ́ranyàn lé wa lórí, àfi ká gbà bó ti ní ká gbà. Nínú tó sì tọ́ fẹ́ tí ń jẹ́ mùsùlùmí, ó náà ní pé an ya'lama ahkama hadha as-siyam. Mùsùlùmí ó gbọ́dọ̀ mọ àwọn ìdájọ́ tí ó tún máa bẹ fáwẹ̀, torí mélòó mélòó ẹlòmíì tí ó máa gbà látàrí wípé ní àwọn ìdájọ́ tí ń bẹ fún kò yé tó. Ó wá lè padà fọ́ọ̀lù sínú ẹni tó jẹ́ pé ní nǹkan fi ebi panú àbí ń fi òǹgbẹ gbẹnú ara ẹ̀. Inú tó tọ́ fún mùsùlùmí ni pé ẹ dákun, àwọn nǹkan wo ní máa ba àwẹ̀ ní jẹ́? Ó gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí, ó mọ̀ torí kó má bàa jìn sínú ẹ̀. Bẹ́ẹ̀ náà ẹ dákun, àwọn nǹkan wo ni mo gbọ́dọ̀ jìnà sí? Àwọn nǹkan wo ni ò sì bá jẹ́ tó jẹ́ pé ní tí ń bá ṣe àwẹ̀ mi ò bàjẹ́? Gbogbo ẹ̀ ni mùsùlùmí ló gbọ́dọ̀ mọ̀. Èyí tá bá mọ̀, a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ kí wọ́n lè ṣàlàyé ẹ̀ fún wa, nítorí wípé ní tá ń ṣe ẹ̀sìn ni. Ní tó bá sì jẹ́sìn, èèyàn máa ń nímọ̀ ń pẹ̀. Bí èèyàn bá sì nímọ̀ ń pẹ̀, èèyàn gbọ́dọ̀ tẹ̀lé ìníládá yẹn náà fi lè pé fún yàn. Torí pé ní in tí ìmọ̀ bẹ nípa tí ṣẹ̀ríà bá ní ká mú wá ní pípé, béèyàn bá ti lọ ń fi àwọn ayẹ kan kọlù, bó bá ti ẹ̀ jẹ́ pé kò ní ba nǹkan yẹn jẹ́, yóò dín ládàá rẹ̀ kù. Kò ní bàjẹ́ tó tálé o, ṣùgbọ́n ládàá rẹ̀ yóò dínkù. Mo sì mọ̀ pé tí ò ní wu èmi àtẹ̀yin, ó ní wípé ní kan wá ní ládàá tó gbà fáwẹ̀ ya ti dínkù ń bẹ o. Torí wọn á fẹ́ nìkọ̀ọ̀kan wa ní 10 million nísìn, ká wá gbọ́ wípé kan ti kéde fún wa pé 10 million ní o ti ẹni ìwọ lágbájá ọmọ lágbájá ìwọ lágbájá ọmọ lágbájá àti yọ̀ǹda rẹ̀ fún ọ kó máa jẹ́ tiẹ̀. Ká wá gbọ́ pé nìkan ti dá lọ́nà, ó ti dín owó yẹn kù, ìgbà tí ó wà kéde fáwa táàdẹ̀ gbọ́ pé 10 million ló gbà, ìgbà tí ó wà kéde rẹ̀ fáwa sọ pé nítọ̀ wọ́n ní á fún yín ní 1 million naira, sẹ́yìn pé yóò dìjà torí gbà ńlá kílèmù fún pé in tí mo fẹ́ tí ara mi gbọ́, in tẹ́mi gangan mọ̀ tán sì kéde rẹ̀ pé 10 million ní, wọ́n wá dé ọ ní 1 million ní, yóò dìjà, kò sẹ́ni tó lè gbarú ẹ̀. So bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ wípé ní ìjọsìn wa kàn gbọ́dọ̀ máa wò ó pé ṣe bí ládátà àfojú rí ni, àkúkú fojú rí, káwá kàn wò ó pé ní gbogbo bá ṣe lè rí kó rí bẹ́ẹ̀. A gbọ́dọ̀ gbìyànjú gbogbo bá sì gbé wá kamilan ilallahi azza wa jal, ní tí ó pé tá gbé fọ́lọ́run ọba ní pípé. Ìyẹn náà làwọn náà fi gba èrè wa láti gbà ní pípé. Abẹ́lọ́run ọba kó ṣe nírọ̀rùn bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين. أيها المسلمون، فتعالوا بنا نتأمل فضائل هذه العبادة العظيمة التي خصها الله لنفسه. الفضيلة الأولى: الصيام عبادة يجزي بها الله بغير حساب. قال النبي صلى الله عليه وسلم: كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به. الفضيلة الثانية: الصيام جنة وحصن من النار. قال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة، فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخط، فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم. adúpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìkẹ́ tó pọ̀ fún Ànábì wa Muhammad. Àlékún kí Ọlọ́run, àlékún gẹ̀ àtàlékún àlùbáríkà rẹ̀ Ọlọ́run bá wa ṣe fún Ànábì wa Muhammad. Gbogbo àwọn ará ilé ẹ̀, gbogbo àwọn sọ̀hábí ẹ̀, Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa. Wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. Ẹ̀rí gbogbo àwa tí a jẹ́ mùmínì òdodo, tá a jẹ́ mùsùlùmí òdodo, tá a sì ń gbààwẹ̀ wa tá ń gbà fọ́lọ́run. Àwọn àwẹ̀ yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ àwọn ọlá tí ń bẹ fún, ó jẹ́ ká mọ àwọn oríire tí ń bẹ fún, tí ó fi lè jẹ́ wípé ní àwa tá a jẹ́ mùsùlùmí a lè máa jẹ̀rẹ̀ ẹ̀. Àkọ́kọ́ ó ní wípé ní as-siyamu ibadatun, àwẹ̀ tá ń gbà ìjọsìn ló jẹ́, tó sì jẹ́ wípé ní Ọlọ́run ọba bihi yajzi ibadahu bighayri hisab. Ọlọ́run ọba máa san àwọn ẹrú ẹ̀ lẹ́san láláì ní jẹ́ kí wọ́n ṣe ìṣirò. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ojú oyé wa pé Ọlọ́run ọba gangan fún ara rẹ̀ sọ pé kullu amali ibn Adam lahu. Ó ní gbogbo iṣẹ́ tọ́mọ Ànábì Ádámà tí wọ́n bá ń ṣe òun náà ló ní. Gbogbo tọ́mọ Ànábì Ádámà bá ń ṣe níṣẹ́ òun ló ní nǹkan ara rẹ̀. Ó ní illa sawm, ó láyà fi àwẹ̀ Ramadan tẹ́nì kọ̀ọ̀kan wa tá wà nínú ẹ̀ tá ń gbà yìí. Ọlọ́run ní fa innahu li wa ana ajzi bihi. Ọlọ́run ní èmi ni mo ní àwẹ̀, bẹ́ẹ̀ tí ń gbà àwọn èmi lẹ́ ń gbà fún, èmi ni mo ní. Ẹ̀san tí ó wá ṣe dédé ń tá a lè fi ìsan yín lẹ́san rẹ̀, èmi náà ni mo lè san, èmi náà mo lè san yín lẹ́san ẹ̀. Bí ẹ̀san wọn ti pọ̀ tó, èmi náà máa gírèdì yín. So tí ń túmọ̀ sí wípé ní gbogbo báwa náà bá ṣe lẹ́mìí tó, òun náà ní ká gbà á tó. Gbogbo bá ṣe lè protect ẹ̀ tó, òun náà ní ká protect ẹ̀ tó, tí ó fi lè jẹ́ wípé ní ẹ̀san tó náà bá ní fúnra ara òun lòun ó san fáwọn ẹ̀dá, yóò fi lè san fún wa ní pípé kò sì ní sísìrò kankan tá ṣe lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, al-fadilatu thaniya, tí ń ṣe ọlá kejì tí ń bẹ fún Ramadan tèmi àtẹ̀yìn tí a wà nínú ẹ̀ tá ń gbà yìí. As-siyamu junnatun wa hisnun minan nar. Àwẹ̀ yìí
àwà ló jẹ́ ìṣọ́ ló jẹ́ ó di ìṣọ́ náà ló sì jẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa kó bí iná. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní as-siyamu junnatun fa idha kana yawmu sawmi ahadikum fala yarfuth wala yaskhab fa idha sabahu ahadun aw qatalahu falyaqul inni mar'un sa'imun. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ó yé wa pé àwà ló jẹ́ ìṣọ́ ló jẹ́ fún àwa tá ń gbà. Oníwá ti wá díjọ́ àwẹ̀ ẹnìkọ̀ọ̀kan yín bá ti ń gbààwẹ̀ yìí, èyàn kò gbọ́dọ̀ máa sọ̀sọ́kúsọ, kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tí ò dáa, kò gbọ́dọ̀ máa ṣe tí ò dáa, kò gbọ́dọ̀ máa hùwà tí ò dáa tó jẹ́ pé náà sọ fún pé ẹ̀sì wà nú àwẹ̀. Sẹ̀pá àwọn kankan wà tó yẹ pé léyìn ó ṣe wọ́n sọ fún pé ẹ̀sì lẹ́ ń gbààwẹ̀, ẹ̀sì lẹ́ wà nú àwẹ̀. Gbogbo tó bá ti lè máa bí ṣe bẹ́ẹ̀ lẹ́ ń gbààwẹ̀ ni kéèyàn ó jìnà sí. Gbogbo tó bá ti lè máa bí ẹ̀sì lẹ́ wà nú àwẹ̀ kéèyàn ó jìnà sí. Torí tí wọ́n fi sọrú ọ̀rọ̀ sí ìyàn, nǹkan jẹ́gbẹ̀jẹ̀gbé kan lèyàn ti ń dánwò lù, nǹkan tí ò bójúmu kan lèyàn ti ń dánwò nìyẹn. Inú ìfarú ọ̀rọ̀ yẹn tí wọ́n fi sọ sí ìyàn bẹ́ẹ̀. Ànábì wá ní èyàn ṣe bẹ́ẹ̀ tí a bá ti ń gbààwẹ̀. Bẹ́ẹ̀ náà kákàn máa kígbe kí o kàn máa pariwo láì nítumà, kọ kàn máa dá wàhálà lẹ̀, kọ máa sọ̀jálẹ̀ níbì kan, kọ máa ké kí wọ́n máa mú yín pé ẹ ṣe sùúrù wá ní ìnígbà àjọ dàrú fúnra wa lónìí ni. Sọ̀rọ̀ pàwẹ̀ lè ká mi lọ́wọ́ kò ní, sọ̀rọ̀ pé torí pé ń gbààwẹ̀ wà máa wù ọ́ kọkàn wá mú jẹ gbé bẹ̀. Bíyàn bá ti ń gbààwẹ̀ yìí ṣe gbogbo yẹn mọ́. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tẹ́yìn ò bá ṣe bẹ́ẹ̀, ó wá ní kódà fa in sabahu ahadun, kéèyàn kan wá kọjú sí kó wá máa bú, kó bú lábimú, kó bú lábojú, kó bú pàrípàrí bàbá rẹ̀, kó bú pàrípàrí màmá rẹ̀. Sẹ́mọ̀ ẹ́ pé ní gbogbo àwọn nǹkan tí ó tún fẹ́ fa téyìn ó fi fẹ́ tara nìyẹn pé bàbá mi lọ ń bú, màmá mi lọ ń bú, àfá mi lọ ń bú. Kò ní rọgbọ fẹ́mi àti ẹ̀ tó sì wá nú àwẹ̀. Gbogbo bí bá ti ń bú ẹ̀kọ́ sáà máa wòran, jọ máa mọ̀ pé ọláwẹ̀ náà tí mo sì wà ń bẹ̀ náà lọ ń jẹ́ o, ọláwẹ̀ tí mo wà ń bẹ̀ náà lọ ń jẹ́ o. Má jẹ́ kí ó jẹ́ wípé ní ìwọ lọ́tún wá kó tí ẹ bá mi. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní bẹ́ẹ̀ èèyàn kan bá ń bú tó láálí ẹ̀ tó kó láálí fún ọ̀pọ̀ tẹ́lẹ̀hù, àbí ó ti ẹ̀ wá fi bíbúlẹ̀ pé ó yá ìdájọ́ ọwọ́ ni, ìdájọ́ ọwọ́ ló kù báyìí, jẹ́ ká fọwọ́ wa dájọ́ ẹ̀, ló wá tún wá fẹ́ sọ́dẹ lẹ́sẹ̀ dé, àbí ní kúmọ̀ dé, àbí ní gò dé, àbí ní à ń yọ̀ àdá à ń yọ síra ẹni dé, ó wá tún fẹ́ sọ dì bẹ́ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo tí wó ṣe bó ti léwu kí nǹkan yóò gbóná tó mọ́mẹ́ntì yẹn, ó náà ní pé kọ́ wọ́n sọ fún pé inni mar'un sa'imun. Àwẹ́ mo ti mọ̀ ọ́sùnà sọ fún pé èmi ti mọ̀ pé Ṣẹ̀tánì ló fẹ́ lù ọ́, mo ti mọ̀ pé Ṣẹ̀tánì ló gbé sẹ́ràn ọ́. Sọ wá rẹ̀ mi tó fẹ́ wá máa bú yìí, èmi tó fẹ́ máa bájà yìí, èmi tó ń bú pàrípàrí ìyá mi, tó ń bú pàrípàrí bàbá mi, aláwẹ̀ ni mí, ń gbààwẹ̀. So gbogbo tó fẹ́ máa ṣe mi ò ráyè tí ẹ kọsọ́rá kó ń bẹ̀, ọ gbà mára bẹ́ẹ̀, ọ sì kó ń bẹ̀. So ìyẹn ìlàwé ó fi máa jẹ́ odi sọ fún wa. O ní ó tún wá jẹ́ tí ó protect wa nínú náà, kódà yóò tún wá protect wa níbi Ṣẹ̀tánì, torí Ṣẹ̀tánì ló fẹ́ dá wa lálẹ́wọ̀n. Bí ẹ bá tí wọ́n ń jà wọ́n lọ fọ́ngi lórí, ìwọ tó wà nú àwẹ̀ látọ́ wá fọ́ngi lórí, wá gba bẹ̀bọ́ sálì kìyàmà sọ́n pá fọwọ́ fánù. Àwẹ̀ gangan fúnra rẹ̀ tẹ́lẹ̀ yóò ti mọ́ wíkì, gbogbo ara rẹ̀ ó ti dẹ̀, ṣòkòtò ó ti dẹ̀, ara ó ti wíkì, ọ̀tún wá lágbára, ọ̀tún lágbájá tún búyàn, ọlágbájá ń fèsì ebú, ọlágbájá ń fèsì ìjà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo àwọn tàbá ti wà nú àwẹ̀ ká jìnà sí ká má jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa. Nínú ọlá
tí Ramadan tó gbé wá fún wa nìyẹn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tún wá sọ nínú hadithu rẹ̀ mi ó ní man sama yawman fi sabilillah ba'ada Allahu wajhahu 'anil nari 70 kharifa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo èèyàn sama yawman fi sabilillah ó wá gba àwẹ̀ ọjọ́ kan péré. Ṣé àpé kò tí sọ pé ọgbọ̀n àwẹ̀, ó ló gba àwẹ̀ ọjọ́ kan péré sójú ọ̀nà tọ́lọ́hun. Bó ti ẹ̀gbẹ́ ọjọ́ kan Ànábì ní ba'ada Allahu wajhahu 'anil nari 70 kharifa. Ó ní tọ́nà ọbọ̀ fi gbé ojú rẹ̀ jìnà sínú náà, tọ́nà fi gbé ojú rú ẹni bẹ́ẹ̀ jìnà sínú náà, in tó ṣe dédé 70 kharifa ni, in tó ṣe dédé ọdún 70. Ọdún 70, ìrìn tí a lè rìn fún 70 years. Ẹ wo distance tí ó cover, ẹ wo bí ó ti jìnà tó. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa táà ti ń lọ ayé bọ̀ tipẹ́tipẹ́ ẹ̀ pé mí àbá ti bá lórí 70, àwágún ti máa sọ pé bàbá ti dàgbà o, àgbà ti dé o. Ẹ wá wo ọdún tí wọ́n ti ń lò bọ̀ kí wọ́n tó dé stage yẹn. So Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá ní dédé ọdún ni wọ́n fi gbé ojú èèyàn jìnà kúrò ní inú náà látàrí kó gba àwẹ̀ ọjọ́ kan nù Ramadan, kó gba àwẹ̀ kan fọ́lọ́n. Ẹ̀rí pé ní kìí ṣeré, ṣe náà látún wá máa wò pé kẹ́nìkan ó bá jẹ́ máa lọ́wọ́ àbí káwà gangan ó bá jẹ́ máa wa lọ́wọ́. Nígbà èèyàn bá gbọ́dún tó gba ọjọ́ kan tírú adúró rẹ̀ yìí ti ṣẹlẹ̀ sí, ẹni tó wá gba 30 ọjọ́ ńkọ́, ẹni tó gba 29 ńkọ́. Ẹ sàmọ̀ yí pé ní oríire ńláńlá ti ṣẹlẹ̀ sí, ìkẹ́ ńláńlá ti ṣẹlẹ̀ sí, dáadáa ńláńlá ti ṣẹlẹ̀ sí. Àwa mùsùlùmí mọ̀ kú oríire o, a kú oríire o. Torí gbogbo nǹkan tó ti ẹ̀ lè jẹ́ ká tètè róríire ṣe wájú Ọlọ́run, Ọlọ́run ti ṣe rọrùn fún wa. Ó wá kù àwa gangan bá ṣe káràmásìkí rẹ̀, tá ṣe káràmásìkí ẹ̀ tá fi rí oríire yẹn tá fi rí ṣe. Àsìbẹ́lẹ̀ Ọba Ta'ala kó ṣe rọrùn fún wa. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọlá náà, al-fadilatu thalitha, as-siyamu yukaffiru adh-dhunubi wal-khataya. Qala an-nabiy sallallahu alayhi wa sallam, man sama ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi. Nínú tí àwẹ̀ tí ó tún ṣe fún wa, ọlá tí tún bẹ fún táàrí gbà látàrẹ, ó ní wípé ní yukaffirul khataya wa dhunub, àwọn ẹ̀ṣẹ̀ tá ń dá. Ó ti jẹ́ pé àwọn ẹ̀dá lè bọ́nú ẹ̀ṣẹ̀ kò sí bá ti fẹ́ dá, kò sọgbọ́n ta fẹ́ dá sí, yóò kà máa jura wọn lọ ní lè bọ́nú ẹ̀ṣẹ̀ tó rá máa ṣẹ̀ lọ, a máa ṣẹ̀ ìṣẹ́jú, a máa ṣẹ̀ ní wákàtí, a máa ṣẹ̀ lójoojúmọ́. Ṣùgbọ́n lẹ́fù gírèdì ẹ̀ṣẹ̀ olúkálukú ní ó kà máa yàtọ̀ síra wọn. So nínú tí Ramadan wá mú wá fún wa, ó ní wípé ní àwọn ẹ̀ṣẹ̀ tá wá ń dàn, ó fẹ́ wá bá wa há dànù, ó fẹ́ wá bá wa flush ẹ̀ dànù. Gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe fi rinlẹ̀ fún wa pé man sama Ramadana, pé gbogbo ẹni tó bá gba àwẹ̀ Ramadan yìí, Ànábì wa fi àwọn májẹ̀mú sí pé imanan, ó gbà lẹ́n tó nígbàgbọ́ tó pé sí Ọlọ́run, lẹ́n tí ń ṣe la ilaha illallah, tí ó ṣe wípé ní ẹni tó jẹ́ wípé ní ó wá ti tẹ́ bá ti rí mọ́sálásí lónìí, ẹ̀ẹ́tùn kan ní orí òkè lọ́la, ó bá dọ̀tún la ẹ̀ẹ́tùn bá níbi tí wọ́n ti ní wá fi kíní kan kó wá tẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sórí kíní kan, pé ó wá tá sí ẹ̀ẹ́tùn bá ń bẹ̀. Gbogbo orú yẹn kò ní ìmánì tó pé ń tí ẹ o. Ìtànàbí fi yọ́pò ní wípé ní ẹni tó ń fẹ́ kàkalẹ̀, ẹni tí ó gbà pé tí ó gbà dé lẹ́vù yẹn yóò ní ìmánì tó pé síwájú Ọlọ́run nìkan. Gbogbo wá ní síwájú Ọlọ́run nìkan bẹ́ẹ̀ wà ti sáàbà, yóò tún wá jẹ́ tí ń ran kan oore, tí ń ran kan ẹ̀san rẹ̀, kò ní ran kan rẹ̀ lọ́dọ̀ èèyàn láti ṣe èèyàn nígbà fún, kò ní ran kan rẹ̀ lọ́dọ̀ ẹ̀dá kan, àbí kí ẹ̀kan wá sọ pé tẹ́ bá ti fún mi ní nǹkan àwẹ̀ nísìnyí nígbàwẹ̀. Èèyàn kọ́ ni ó san ọ́ lẹ́san rẹ̀, Ọlọ́run ni ó san ọ́ lẹ́san. Tó wá ń retí ẹ̀san yẹn látọ̀dọ̀ Ọlọ́run, ó ní gufira lahu ma taqaddama min dhanbihi. Ànábì ní gbogbo tó ti tìsíwájú nú ẹ̀ṣẹ̀ rẹ̀, Ọlọ́run ní kí wọ́n forí rẹ̀ jìn. Ẹ dákun sáà tún sórí rí báwọn.
a tún sóríire láwa mùsùlùmí oríire tí ẹ̀ pọ̀ fún wa nú ẹ̀sìn ayọ̀ pọ̀ fún wa nú ẹ̀sìn wọ́n bá ní ẹni tí ò yẹ kó máa kárí bọnú jù àwa mùsùlùmí ni wọ́n bá lẹ́ni tí ò yẹ kó máa banújẹ́ jù àwa mùsùlùmí ni torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ń tá a fẹ́ máa banújẹ́ lérí náà ọ̀pọ̀lọpọ̀ ń tí ń bẹ láyé náà ni òótọ́ yóò ṣe kì èèyàn yóò míyàn ṣùgbọ́n tá a bá rántí àwọn nǹkan tá Nábì sallallahu alaihi wasallam tọ́lọ́run ọba gangan tó fi ti jìrọ àwọn nǹkan yẹn tó fi jìrọ rẹ̀ fún wa tí ó máa jóríire fún wa lọ́jọ́ gbé dàlùkìyàmá á sì gbàgbé gbogbo ẹ̀ àárò díẹ̀ bá a sì tún rántí pé ṣe bí èmi náà mò ń ṣe báyìí ṣe bí tí kú lójú ọ̀nà tọ́lọ́run ṣe bí tọ́lọ́run náà mò ń ṣe á jẹ́ pé oríire kan bẹ fún mi tí ń dé bá lọ́dọ̀ Ọlọ́run a jẹ́ pé dáadáa kan bẹ fún mi tí ń lọ lè dé bá wájú Ọlọ́run láàtún fi túra káàtún máa fi dunnú padà a lè mọ̀ wípé ní ọ̀rọ̀ wa gangan ní la tahzan pé má bànújẹ́ istamta'i bi hayatik ó kọ tẹ́rà kátà àfáà kan sọnù oníwọ̀ mùsùlùmí istamta'i bi hayatik gbogbo ìgbà pátá tó bá ń sẹ̀mí ayé rẹ̀ máa gbádùn ẹ̀ ní o máa gbádùn ayé tiẹ̀ tó rẹ̀ ń tọ́ ń wò pé ayé tiẹ̀ dáa ju tiẹ̀ lọ tó bá rí àwọn ìṣòro tó ń gán kojú tó ju tiẹ̀ lọ ní ó tún máa dúpẹ́ tiẹ̀ afáwa kó oríṣiríṣi examples oríṣiríṣi àlàyé oríṣiríṣi ìrísí oríṣiríṣi ìrírí wọn kó sínú tírà náà tó yẹ pé bí èèyàn bá ń kà gan ó sì ti gbàgbé ọ̀rọ̀ ayé gan ó ti gbàgbé ọ̀rọ̀ ayé pé ṣé pé àwọn tọ́lọ́wọ́n bá tún kẹ́ báyìí àwọn tọ́lọ́wọ́n bá tún ṣe báyìí fún àwọn tó ń dojú kọ nǹkan báyìí kí wà ń tèmi mélòó ń tèmi gan lẹ́gbẹ̀ẹ́ tí ẹ sì máa wò wọ́n wò pé àyà àwọn ilé ti dáa tán o ìṣẹ̀mí wọn ti dùn tán o fún àwọn nígbà táwọn wá kó gbogbo ẹ̀ tán kó gbogbo ẹ̀jọ́ sínú tírà náà wá sọ pé ìwọ tí wọ́n náà ń ka tírà ìwọ tí wọ́n náà ń kẹ́kọ̀ọ́ nínú tírà istamti' bi hayatik ayé tí ẹ gangan máa gbádùn ẹ̀ enjoy ẹ̀ máa gbádùn ẹ̀ dédé bọ́lọ́wọ́ bá ti ṣe fún ọ abẹ́lọ́wọ́ bá ta'ala nínú àánú ẹ̀ oríta yà ti tàbíyàmà ọlọ́kùnlákùn kí ó ṣe fẹ́ nípò kan wa Ramadan yìí kọ́lọ̀ máa ṣe ní òpin fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́lọ̀kùnlákùn kó jẹ́ kí a ṣe láyé ọ̀làlá ọlọ́wọ́lá òkúpọ̀ta gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sì náwọ́ sí àwọn alfa ọlọ́wọ́ bá wa gbàdúrà yín ọlọ́wọ́ bá wa sẹ́yìn lẹ́sàn rí o bàbá wa lága ìyá wa ìyá súnà gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin bàbá ọlọ́wọ́ bá sẹ́yìn lẹ́sàn rí o àṣírí yín ò ní tú ọlọ́wọ́ bá dúró ti yẹn sán tọ́lọ́wọ́ bá máa san ẹrú ẹ̀ gbogbo tí ẹ̀yin ti síwájú wa bó ti tóbi tó lójú wa ọlọ́run ọba tó lè bá wa san yín lẹ́san rí yóò bá wa dúpẹ́ rẹ̀ fún yín jù bẹ́ẹ̀ lọ ọ̀làlá hawla wala quwwata illa billahi ya wa ya dini ọlọ́run àgbàdo ẹ̀yìn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillah.